Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. a kí yín káàkiri ibi tí ẹ ti ń gbọ́ wa sórí àkọ́tún ètò bó ṣe ń lọ lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV. Èmi ọmọ yín náà ni àbúrò yín Comrade Quadri Ọláwálé náà ni wọ́n tún wà ní ojú ẹ̀rọ agbágbé láti tún máa fi tó yín létí bí nǹkan ṣe ń lọ, pàápàá jùlọ nípínlẹ̀ Ondo, ibi tí a ti dánu dúró lórí ọ̀rọ̀ tí a sọ lórí ọ̀rọ̀ òṣòwò orí tí àwọn ọlọ́kadà àti àwọn onímárúwá fẹ́ máa san lákọ̀tun nínú ọdún tí a wà yìí. Èmi ọmọ yín àbúrò yín náà ni Comrade Quadri Ọláwálé. Ẹ wá nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan ká tún jọ gbé ọ̀rọ̀ tòní yẹ̀wò lórí ètò ọ̀rọ̀ tó ń lọ. Láì ní gba lákòókò, a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá wa darapọ̀ mọ́ ìkànnì ní gbogbo ìgbà. A kí yín a mọ̀ lóore o, a mọ̀ lóore. Ibi tí ẹ ti ń mówó tí ẹ fi ń ra dátà tí ẹ fi ń wò wá náà ò ní tán lápò yín lágbára Ọlọ́run. Ojú tẹ́ fi ń wò wá ò sì ní fọ́. Bákan náà etí tẹ́ fi ń gbọ́ wa ò ní dì. Ìmọ̀ àwa ní irú ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Bákan náà mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri ibi tí a bá wà káàkiri àgbáyé tí a ti ń wo ètò mo kí wa pé ẹ ṣeun fún ìdarapọ̀ mọ́ tẹ̀ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li TV. Kì í ṣàwa náà o, ìfẹ́ wa lẹ́ní o tẹ́ fi ń darapọ̀ mọ́ wa. A mọ̀ lóore, ẹ ṣeun. Láì ní gbára lákòókò lórí ọ̀rọ̀ tí ibi tí a gbé dánu dúró lórí ọ̀rọ̀ àwọn ọlọ́kadà àti onímárúwá, ibẹ̀ náà láti ti bẹ̀rẹ̀ láti lè jẹ́ kí ẹ̀yin ará ilé kí ẹ mọ tó ń lọ ní pàtó lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀. Nítorí tí a bá bá ìjọba wí ńgbà míì, ṣé kò yẹ ká tún wòó pé ó yẹ ká bá àwa ara wa wí? Èmi a sì mọ sọ́n gbogbo ìgbà, ìjọba tó ń darí wa ò jábọ́ látòkè, àárín wa níjọba ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni, àárín wa níjọba ti dìde, ènìyàn náà níjọba tó ń darí wa. Bẹ́ẹ̀ ni, kì í sì ṣe wípé àwọn náà lórí méjì àbí wọ́n lórí mẹ́ta àbí wọ́n dáa jù wá lọ rárá. Oníkálukú pẹ̀lú sábàbí tí ó jẹ́ láyé ni. Wọ́n gbé ọ̀gá ọlọ́kadà, wọ́n gbé wọn wá sórí rédíò kan nílùú Ondo láti jẹ́ kí kán lè tàn mọ́lẹ̀ sí tó ń ṣẹlẹ̀ gan nípa ọ̀rọ̀ owó orí òṣòwò orí. Wọ́n sọ̀rọ̀ o, ṣùgbọ́n mo fẹ́ ká fi tí ara wa gbọ́ nǹkan sọ. Ìfẹ́ sọ ká kọ́ fi tí ara wa gbọ́, káwa náà wá fi ìmọ̀ye wa àti ìmọ̀lára ká fi hàn. Bóyá tẹ́ni sọ bóyá tó tọ́ ni àbí tí ò tọ́. Lókè lọ́hùn. Bó ti ń gbówó lórí pé so nígbà táwọn dẹ̀ wá ṣe ìwádìí wọn ní gbogbo South West pé àwọn rí i pé kò sí ní South West ibi tó ti ta tíkẹ́ẹ̀tì tó lò jù òun náà ti ta 800 naira. Wọ́n wá nípa ìdí èyí pé àwọn wá wò pé fún ìdí èyí pé àwọn náà àwọn fẹ́ gbé tíkẹ́ẹ̀tì wọn sí òkè àmọ́ kò ní tó oye táwọn tó kù tán gbé tiwọn sí. Àwọn lè wá sọ pé ní oye tán sì wá gbé sí ní 500 naira pé ní gbogbo South West àwa náà ní tiẹ̀ sì ṣe kíni tó tún kéré jù pé so ká lọ ká pàrọwà fún àwọn èèyàn wa pé bí gbogbo nǹkan ṣe rí òun ló mú irú nǹkan bẹ́ẹ̀ tó fi wáyé. Mo dẹ̀ rò pé wọ́n pe throughout Ondo State náà ti pe ìpàdé tó dẹ̀ ti kó ní kálukú ká lọ jábọ̀ fún àwọn ọmọ wa. Àwọn náà dẹ̀ tún sọ lórí rédíò ọláìgbìlì gan bóyá rédíò ọ̀dọ̀ yín gan wà ní. Bẹ́ẹ̀ ni wọ́n lo fọ́nrán ẹ̀ ní orí ètò Mọ̀jàlá. So gbogbo wọn ló wà níbi tí ìpàdé ti wáyé. Kò ń ṣe pé bí ẹnìkan ó dá ṣe àbí kíní tí àwọn ọlọ́kadà wa bá dẹ̀ wò pé látìgbà tíjọba tó wà lóde yìí látìgbà tó ti wá sí Ondo State wọn ò fi ayé ní ọlọ́kadà lọ́rùn, wọn ò fa ayé ní wọn lára. Ẹ bá mi dá dúró mẹ́yẹn, ẹ bá mi dá dúró mẹ́yẹn. lẹ́ńblẹ̀mù
tẹ́ ẹ bá gbọ́n tí olórí ọlọ́kadà sọ dáadáa, ẹni tó ń sọ̀rọ̀ yẹn olórí ọlọ́kadà ni ní Ondo West. Ó ní àwọn ìlú tó kù wọ́n increase owó tiwọn, làwọn náà ṣe wá wòye pé káwọn náà increase owó tàwọn, gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ní àkọ́kọ́. Now tí wọ́n bá increase owó tiwọn, ìbéèrè tá a fẹ́ béèrè ni wípé ṣé ìjọba reduce iye tí wọ́n ń kó machine wọlé látòkè òkun? Àkọ́kọ́ nìyẹn o. Ó níjọba increase owó due to pé gbogbo bí nǹkan ṣe rí níjọba ṣe increase owó. Ẹ jọ̀ọ́, ṣé bí nǹkan ṣe rí yẹn, ṣé ìdẹ̀kùn ló yẹ kí ìjọba wá fáráàlú ni àbí ìnira? Nítorí tíjọba bá wo gbogbo bí nǹkan ṣe rí, ó yẹ kí ìjọba àpapọ̀ kan yọ ọwọ́ lórí owó tí wọ́n fi ń kó ẹrù wọlé látòkè òkun, kan reduce ẹ̀. So iye tán ń ta machine àti iye tán ń ta mọ́rúwá yóò lè wálẹ̀. Lọ́wọ́lọ́wọ́ ẹ bá fẹ́ ra mọ́rúwá kò lè ní less than 3 million. Tẹ́ máa fẹ́ gbélẹ̀ ní installment kò lè ní less than 6 million naira, 5 million. Now èló là ń ra mọ́rúwá tẹ́lẹ̀? 350 money. Kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ látòrí 350 ó bọ́ sórí 450, látòrí 450 500, látòrí 500 600, látòrí 600 ó lọ sí 700 850 950 1 million. Adé ayé ètò ìṣèjọba Tinubu báyìí ni mọ́rúwá di 3 million naira 4 million naira. Ṣé ó yẹ kí ìjọba mú owó mọ́rúwá tó ọ̀kadà wálẹ̀ ni àbí owó tíkẹ́ẹ̀tì ló yẹ kán gbé sókè? Ìyẹn máa dé o. Ìbéèrè àkọ́kọ́ nìyẹn o lọ́dọ̀ lórí onímọ́rúwá àtọlọ́kadà. Ẹ bá mi tẹ̀síwájú. lẹ́ńblẹ̀mù 2000 tánlẹ̀ 3000 fọ́kadà. Ìjọba tó wà ń ta yìí wọ́n jẹ́ kó yé wa pé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ò wáyé mọ́. Ìgbà kan ní a sọ pé wọ́n fẹ́ gba owó ògún, wọ́n fẹ́ gbowó kinní kan. Ìjọba tó wà ń ta yìí wọ́n láwọn ò wá irú nǹkan bẹ́ẹ̀ pé àwọn ò rẹ́dì láti fi ayé ni ọlọ́kadà àbí onímọ́rúwá ní ọrùn. Even ìjọba tó wà ń ta yìí, ẹ bá wò láti bí ọdún mẹ́jọ kò sí, lọ́dọọdún wọ́n á kó rẹsì, wọ́n á kó ròró, wọ́n á kó indomie, wọ́n á gbé machine gbogbo ẹ̀, wọ́n á ṣe kíni, wọ́n á pè fọ́wọn ọlọ́kadà láti jẹ́ èrè iṣẹ́ tó ń ṣe láti January to December. Ẹ bá mi tẹ pọ́ọ̀sì ń bẹ̀ yẹn, ẹ bá mi dá dúró, ẹ bá mi dá dúró. Ọdún tó lọ yìí dúró ni pé. Tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ tí ọlọ́kadà yìí ń sọ, olórí ọlọ́kadà ń sọ, ó ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lọ́dún kan tó máa ṣe lóńdó tá a mọ̀ sí ọdún Ògún festival, ó náà máa gba owó Ògún. Ẹ bá wa béèrè lọ́wọ́ ọlọ́kadà yìí pé ṣé ìjọba ló ń gba owó yẹn ni àbí àwọn ara wọn? Ní kúkúrú èdè, àwọn ara wọn ló ń gba owó yẹn lọ́wọ́ àwọn ara wọn o. Owó yẹn ò lọ sápò ìjọba o, owó ọdún Ògún yẹn. Àbí tí ó ṣeé ṣe kíjọba sọ pé wọ́n fẹ́ ṣọdún Iléyá o, ẹja máa gbowó lọ́wọ́ àwọn ọlọ́kadà. Wọ́n fẹ́ ṣọdún Christmas, ẹja máa gbowó ọdún lọ́wọ́ ẹja máa gbowó lọ́wọ́ àwọn ọlọ́kadà. Rárá, ọdún kọ̀ọ̀kan tó bá ti ń ṣe, tí wọ́n bá ti ń gba owó, àwọn fúnra ara wọn ni wọ́n tà sí ara wọn tí wọ́n fẹ́ gbowó láàrin ara wọn, kì í ṣèjọba. Ìyẹn àkọ́kọ́ ká yọ kúrò. Ẹlẹ́ẹ̀kejì lórí emblem tí wọ́n sọ yẹn, emblem yẹn local government by local government ni wọ́n ní emblem, nítorí interstate ni wọ́n tó bá ń bọ̀ láti local government àbí state kan tó fẹ́ wọ Ondo tó fẹ́ gbé machine wọlé, wọ́n á wọ emblem. Ó ní emblem tí wọ́n ń gbà. Emblem yẹn dẹ̀ ní wọ́n stop ẹ̀ lóòótọ́. Sí stop tán wọ́n á stop ẹ̀, wọ́n fi nǹkan míì rọ́pò ni, kì í ṣe pé wọ́n stop ẹ̀ tó sì lọ bẹ́ẹ̀ rárá. Ẹlẹ́ẹ̀kẹta, ó ní tó bá dìgbà ọdún ní lọ́dún wọ́n máa ń gbé ráìsì, òróró, gbogbo ẹ̀ wọ́n á gbé wá fáwọn ọlọ́kadà. Ẹ béèrè pé ọlọ́kadà mélòó ló ń gbà ni wọ́n ń fún? Ṣé gbogbo ọlọ́kadà Ondo State ni àbí àwọn ọ̀gá náà ń gbà? Ṣé gbogbo ọlọ́kadà Ondo State ni wọ́n fún ráìsì, ni wọ́n fún ní indomie, àbí àwọn ọ̀gá? Tó bá ti wà jẹ́ pé wọ́n fẹ́ fún yẹn ráìsì, wọ́n fẹ́ fún yẹn ní indomie, kí ló dé tó máa jẹ́ wípé ẹni tó ń san tax, tó ń san tíkẹ́ẹ̀tì ojoojúmọ́ 1,000 500, nígbà tó wá di ẹ̀ẹ̀kan lọ́dún ẹ̀ṣẹ̀ wá fẹ́ gbé páálí indomie kan àbí ráìsì tí ò pé, wọn ò gbé ráìsì 1 bag lẹ̀ o, wọn ò gbé 1 bag of rice lẹ̀ o, half náà ni o, kí kò tún pé half bag o, kékeré náà ni o,
náà ń gbélé o náà ọlọ́kadà mélòó náà ń pín fún ṣé population ọlọ́kadà l'Ondo state tó jẹ́ pé tá a bá ń sọ pé ọ̀kadà l'Ondo state àwọn tó ń gbé ọ̀kadà ò less than 50,000 l'Ondo state ṣé èèyàn 50,000 ni wọ́n ń fún ní báàgì ráìsì yẹn lọ́dọọdún ni àbí mélòó náà ń fún nínú ẹ̀ náà ń fún nínú wọn ẹ bá mi tẹ̀síwájú. oríṣi nǹkan kan tó ṣẹlẹ̀ mọ̀ pé tíjọba bá ṣe wá sí báyìí oríṣiríṣi nǹkan á change. omi tuntun á rú ẹja tuntun á wá kó wọ̀ ọ̀nù ẹ̀. wọ́n dẹ̀ tún sọ fún wa lọ́jọ́ yẹn pé lágbára Ọlọ́run ò ní January yìí kó tó parí pé nǹkan tó wọn ò ṣe ní December yẹn àwọn sì máa ṣe ní January pé ó láìpẹ́ gan ilé tó máa ṣe ní January àtúpọ̀jù ilé tó ti ṣe látẹ̀yìnwá lọ. ó dà nígbà tí ẹ wá ṣe ìpàdé yìí kí ni bó lẹ ṣe rí sí àwọn ọ̀rọ̀ tí ìjọba tẹ́ pẹpẹ síwájú yín bó lẹ ṣe rí sí ẹ̀yin tẹ́ jẹ́ adarí àwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ lọ́gbàlọ́gbà tó wà ní ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan. ẹ ṣe rí gbogbo wa náà lámọ̀ bí gbogbo ìgboro ṣe rí àmọ́ nígbà tí ìjọba pè wá tó ń sọ ní ìtùbínú bíi pé nǹkan báyìí pé sọ pé ká lọ bá àwọn èèyàn wa láti pàrọwà fún wọn àwa náà dẹ̀ débí rí mi sì mú sọ lórí rédíò pé nǹkan tó wà nílẹ̀ yìí wọ́n tíjọba sọ ni a bá wọn sọ̀rọ̀ lọ́hùn pé ìjọba o nǹkan báyìí wọ́n ní nǹkan tó wà nílẹ̀ yìí ká sì bá wọn faradà àtẹ̀ní òkè kò sẹ́ni tó lágbára jùjọba kò sẹ́ni tó ń jẹ̀jọba níyàn àní òkè àwa náà máa pa àlọ́lé àlọ́ ṣàlàyé fún àwọn èèyàn wa bàtàwọn náà dẹ̀ tún dúró tán tún kéde ẹ̀ kárí ilé kárí oko àtúgbọ́n gbà tán tún kéde tiwọn náà so a rí i pé wọ́n ti di determine nǹkan tí wọ́n fẹ́ ṣe wọ́n dẹ̀ ti determine ẹ̀ kò ságbára kankan lọ́wọ́ àwa torí lẹ́yìn Ọlọ́run ìjọba ni. ẹ ti wá ṣàlàyé fáwọn èèyàn yín báyìí báwo ni wọ́n ṣe rí sí kí ni wọ́n sọ. ṣe rí ìgbà táwa ṣé wọ́n gbà wọlé àbí wọn ò gbà wọlé. ìgbà táwa lọ sórí rédíò ta polongo bí odidi ọ̀sẹ̀ kan mo fi polongo mo dẹ̀ rò pé even lára àwọn ọ̀kadà wa náà ara àwọn tó ti ń béèrè pé ṣé kò tí ì ṣẹlẹ̀ ni ṣé kò tí ì dé ni lára àwọn tó ń já tíkẹ́ẹ̀tì fún mi ara ẹni tó lọ ń bá wọn kan tó ti ń fún wọn 500 pé tíkẹ́ẹ̀tì but ìjọba ní pé ó pẹ́ tán láàrin ọ̀sẹ̀ ní ká tó parí ọ̀sẹ̀ tá a máa mú yìí iṣẹ́ tíkẹ́ẹ̀tì máa bẹ̀rẹ̀ àmọ́ wọn tí kò jáde fún abọ̀ tí wọ́n ní ká jẹ́ kí eku ilé gbọ́ kó sọ fún toko nǹkan báyìí o òun ló wà ní ìta so mi ò dẹ̀ rò pé mi ò rí jà mi ò rí kíní because. àwọn tó ń pè wá mo fọwọ́ àtọmọdé yín lẹ́nu sà àwọn tó ń pè wá láti àná ní tí wọ́n sọ fún wa ní pé kò fẹ́ẹ̀ ṣẹlẹ̀ rí bẹ́ẹ̀ pé láyé àtijọ́ tí wọ́n bá fẹ́ fi kún iye tí wọ́n ń já tíkẹ́ẹ̀tì pé bóyá wọ́n fi 20 naira 50 naira kún àbí ó pọ̀ ju 70 naira 100 naira pé báyìí ó kàn fòfẹ̀ láti 150 sí 500. olóòtú ẹ pé ṣe. pẹ̀lú gbogbo bí nǹkan ṣe ń lọ láàrin ìlú owó epo tó wọ́n àwọn èrò gan wọn kì í ráyè gun ọ̀kadà mọ́ pé bó lẹ fẹ́ kí àwọn cope. olóòtú ẹ ṣe rí kákàfẹ́ ẹnu adákẹ́ ni o. ìgbà tí a gbé tíkẹ́ẹ̀tì sí 150 à ń gbèrò ọ̀kadà ní 50 naira 100 naira àbí ibẹ̀ ló wà ń bá yẹn ìgbà táwọn ọlọ́kadà máa gbé báwọn gbé fẹ̀rẹ̀ any drop wọ́n sì tó bá jẹ́ pé bí irú ọlọ́ọ̀ṣọ́lá sí police station òun náà máa gba 400 naira mo rọ́kadà tó gbé mi láti ọjà nídìí ajé dé akínjàgúnlá 1200 naira. láti Ifẹ̀ garage dé yànnà ẹ̀pẹ̀ báyìí wọ́n á ní 1000 naira. ṣé àwọn tó ń sọ yẹn. ẹ bá mi tẹ pọ́ọ̀sì ibi tó dé gò yẹn ẹ bá mi tẹ pọ́ọ̀sì. ẹ rí i pé ẹni tó ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọlọ́kadà ó ń béèrè wípé àwọn aráàlú wọ́n ń kérora pẹ̀lú bí nǹkan ṣe wọ́n pé ṣé pé pẹ̀lú bí ìjọba ṣe fẹ́ gbé tíkẹ́ẹ̀tì lọ sórí 500 àti 1000 ṣé kò ní nira. arákùnrin wa dáhùn wípé nígbà tí wọ́n ń já tíkẹ́ẹ̀tì ní 150 wọ́n ń gbé èrò ní 50 naira 100 naira bẹ́ẹ̀ ni
láti 150 ni wọ́n ti gbé lọ sí 500 báyìí o, wọ́n ti fẹ́ gbé lọ sí 500 báyìí o, ẹ máa gbọ́ o. Now nígbà tí wọ́n ń já tíkẹ́ẹ̀tì ní 150 àsìkò yìí náà ni epo fò fẹ̀rẹ̀ láti orí 197 naira tí Buhari fi sílẹ̀ sí tí Tinubu gbàjọba tépo sì lọ sórí 550 520. Ẹ máa gbọ́ o, tíkẹ́ẹ̀tì ò tí ì kúrò ní 150 o, tépo fi lọ sórí 550 o. Nínú ẹ̀ náà ni páàtì mẹ́ṣìn ti fò fẹ̀rẹ̀. Ó níye tá à ń ra táyà kí ìjọba Tinubu tó débẹ̀. Ó níye tá à ń ra táyà báyìí. Ó níye tá à ń repo kí ìjọba Tinubu tó débẹ̀. Ó níye tá à ń repo báyìí. Kí ìjọba Tinubu tó débẹ̀ náà ti ń já tíkẹ́ẹ̀tì ní 150 o. Now ìjọba Tinubu débẹ̀ pẹ̀lú bí gbogbo nǹkan ṣe wọ́n, tépo wọ́n, tí táyà wọ́n, tí gbogbo páàtì mẹ́ṣìn páàtì mọ́rúwá wọ́n. Ẹ jọ̀ọ́ ṣé tí ọ́ìlì wọ́n, ọ́ìlì 1 litre tẹ́lẹ̀ kíjọba Tinubu tó débẹ̀, ara ọ́ìlì 1 litre tó bá jẹ́ total ọ́ìlì à ń rà ní 15, 16, 17 kò tí ì tó bẹ́ẹ̀ gan, kí ni mò ń wí, 900 là ń rà 900. Nígbà tí ìjọba Tinubu débẹ̀ báyìí a ti ń ra total ọ́ìlì, kì í ṣe sí wọ́n o, àbúrò total ọ́ìlì a ti ń rà ní 3,000 naira 4,000 naira nìyẹn. Náà ọlọ́kadà tó wá ń tẹ ọ́ìlì ní every 15 days tó ń change ọ́ìlì 4,000 naira ní every 15 days tí ọlọ́kadà yẹn sì lọ gba installment tó jẹ́ pé nígbà tí Tinubu kan tó débẹ̀ ó níye tí wọ́n ń gba installment. Báyìí Tinubu ti débẹ̀ installment fò fẹ̀rẹ̀ sókè. Abẹ́gẹ́tì. Náà ọ̀gá ọlọ́kadà wa ń sọ sí wípé nígbà tí wọ́n ń já tíkẹ́ẹ̀tì ní 150 pé àríbi táwọn ọ̀kadà tán gbé 50 naira tẹ́lẹ̀ wọ́n sọ́dà 300 wọ́n sọ́dà 400. Ẹ bá ń bi olórí ọlọ́kadà léèrè pé ṣé kìí ṣe pé epo tó wọ́n àti nǹkan tó wọ́n làwọn náà fi increase owó ọ̀kadà wọn ni. Ṣé torí pé ọlọ́kadà wá increase owó ọ̀kadà ń sìn pẹ̀lú nǹkan tó wọ́n ní ìjọba náà ṣe wá increase tax? Ọlọ́kadà yìí, olórí ọlọ́kadà yóò mọ tó ń sọ. Ẹ bá ń tẹ̀síwájú. Ẹ bá ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yẹn. Àwọn tó ń sọ yẹn ṣé ó yẹ kó tó irú ibi tó dé yẹn? Àlépo wọn gbà kan nígbà tó ń reduce epo náà yìí kò sẹ́ni tó reduce owó ọ̀kadà sẹ́yìn. Mo ní nígbà tí ibi òkè Akínjàgunlà sí ọjà tí n bá gbé tán àìrú ẹ̀ tẹ́lẹ̀ 400 naira. Tí n bá ní mo gbé ní 1,200 bìkọ́ kò sọ ọlọ́kadà tó gbé mi tèmi ò sanwó fún mi ò sọ pé tó gbé mo jáde adarí wọn o. Because èmi kọ́ ni mò ń rí epo fún ẹ. Ẹ̀yin kọ́ lẹ sì gbọ́kà lé wọn lọ́wọ́. Èmi kọ́ ni mo gbé fún ẹ. Màá sanwó ẹ. Fún àǹfààní ẹ̀yin tí ẹ mọ ibi tó ń sọ yẹn, Akínjàgunlà sí ọjà tó sọ yẹn, Akínjàgunlà sí ọjà tó sọ yẹn, ìrìn Akínjàgunlà sí ọjà kò ju ìrìn 2 kìlómítà lọ. Ìrìn 2 kìlómítà ni àbí kí sọ pé 2.5 kìlómítà láti Akínjàgunlà sí ọjà. Nígbà tí epo ò tí ì wọ́n, òun náà sọ́ọ̀sì ó ní wọ́n ń gbé ní 400, wọ́n ń gbé ní 300. Náà nígbà tí epo wọ́n ń gbé ní 1,800. Ṣé àwọn kéńgbà tí epo ò tí ì wọ́n, èló láàrin ajálé epo kan gbà yẹn 190. So ń gbà táwọn ará ajálé epo kan báyìí ní ìsìn ní 900, 950, 1,000 ìyẹn 1 litre epo kan. Kán wá fẹ́ gbé ìrìn 2.5 kìlómítà kán tó wá máa gbé ní 300. Mọ̀ ní ò ṣe làákàyè ni ṣó bára mu báyẹn. Ṣé ìdí wá nìyẹn tíjọba fi kún owó pé ká fi kún owó tíkẹ́ẹ̀tì torí pé wọ́n ti ń gbé ibi tó jìnnà náà níbi tó wọ́n? Ṣé owó epo ò wọ́n? Ṣé owó táyà ò wọ́n? Ṣé owó ọ́ìlì ò wọ́n? Ṣé àwọn nǹkan tó fẹ́ rà sára mẹ́ṣìn páàtì mẹ́ṣìn ṣé kò wọ́n sí? Ẹ bá ń tẹ̀síwájú. Tó bá fún mi níyì náà àwọn àdúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé ó ṣe o ó dẹ̀ ṣe lọ́jọ́ míì náà ni.
ìmí kẹ̀dẹ̀rẹ́ ó mọ̀ ẹ́ kò mọ̀ ẹ́ o eléyìí tó mọ̀ ẹ́ jù gan ló máa kọ́ gbé bíìlì lé ẹ. ìmí gan torí pé ó wò pé bóyá ó ti kàn ń gọ̀gọ̀ pé òun ò lè gbowó lọ́wọ́ ẹ àtòrí ẹ̀ àrí agbójú sẹ́gbẹ́ kan bí òrí ẹ. bọ̀ gbogbo eléyìí náà a rí i pé oníkálukú ló mọ bí ìgboro ṣe rí. ẹ bá ń tẹ pọ́ọ̀sì mẹ́yẹn náà in tó ń sọ mẹ́yẹn ni wípé ó ní dútò pé òun jẹ́ olórí ọlọ́kadà tí òun bá pàdé ọlọ́kadà kan lọ́nà tó ní kó gbé òun tọ́lọ́kadà yẹn bá gbé òun ó mọ gba owó ẹ̀ àbí kí ọlọ́kadà yẹn kó gbé ojú sẹ́gbẹ́ kan kó ṣe fi pé kò róhùn. náà ṣé ẹ mọ̀ pé mo sọ síwájú wípé olórí ọlọ́kadà àwọn ò kì í já tíkẹ́ẹ̀tì. tí ó jẹ́ ìdí tí wọ́n fi kún iye tí wọn ò já tíkẹ́ẹ̀tì báyìí nítorí ṣe ń pààrọ̀ oníròyìn náà wà ń bẹ̀ bọ́tà wà ní ibi tẹ́ ti ṣèpàdé yìí ó sì jábọ̀ wípé ìjọba ní àwọn fẹ́ máa lo owó yẹn fún iṣẹ́ ìdàgbàsókè ìlú. ṣe rí yẹn kò ń ṣe pọ́ńṣẹ̀ ń lò fún ìdàgbàsókè ìlú. tẹ́ bá wo ọ̀nà tó lọ sí kínní kí lórúkọ ọ̀nà yìí lákùrẹ́ lọ́nà kóòtù àìkọ̀tù àkúrẹ́ yìí lọ sí nepa yẹn owó tí ọ̀kadà ń pa ní stéètì yìí ni wọ́n fi ṣe ọ̀nà yẹn. yes ìjọba dẹ̀ ṣe kí ni ó appreciate ẹ̀ wọ́n jẹ́ kó yé wa pé ipa tí ọ̀kadà ń kó nínú ìgbésí ayé Ondo ṣe pé kò ń ṣe díẹ̀. pé owó tí ó ń wọlé sápò ìjọba látọ̀dọ̀ àwọn ọlọ́pàá. ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ pọ́ọ̀sì mbẹ̀ yẹn náà ẹ bá mi tẹ pọ́ọ̀sì ẹ bá mi dá ọ̀rọ̀ yẹn dúró mbẹ̀ yẹn. ìdí nìyẹn náà ẹni àṣe lóore bí òdùpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù. ẹ bá mi dá ọ̀rọ̀ yẹn dúró mbẹ̀ yẹn ṣé wàá mbẹ̀. December táwọn náà lára ilé tó ń gbà lọ́wọ́ wa tó ń fi wá ń dá padà tó yẹ pé ààrẹ tó ń gbà lọ́wọ́ ẹ bá mi dá ọ̀rọ̀ yẹn dúró mbẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni ààrẹ tó ń gbódìdí machine tágùn lọlé. inú àwọn ọlọ́kadà á dùn torí àwa ń bẹ̀ ní bóyá ọdún kan àbọ̀dún méjì sẹ́yìn tí wọ́n ṣe patí lákùrẹ́. kọ́lọ́run má yẹ ká bàjẹ́ inú mi dùn pé ẹ sọ pé ẹ wà ń bẹ̀. eléyìí tó ń ṣe Ondo bí náà ní Ondo West Local Government Secretariat láti máa ń ṣe. bẹ́ẹ̀ ni. èyí náà máa ń ṣe ti yín. ẹ jọ ṣe wà ń bẹ̀ bá mi dọ́rọ̀ yẹn dúró ṣe wà ń bẹ̀. láti ODRS wọ́n á kó ráìsì wọ́n á gbé máṣíìnì wọ́n á gbòòrò wọ́n á kó indomie kó everything wọ́n á pín fóníkálukú. even nígbà tí di last year báàgì ráìsì ṣe bí a ṣe 70,000 ní the former previous year tọ̀hún yẹn at least ẹni tó gbé ráìsì báàgì lọ ilé ẹ̀mẹ́ wò pé ọlọ́run máa ṣe ń wò nígbà tó máa ta ráìsì ní báàgì ráìsì ní 50,000 tó ń dẹ̀ gbà lọ́fẹ̀ẹ́ because nígbà yàrá sọ pé tíkẹ́ẹ̀tì tó bá já kádùn àfẹ́ rí tàbí ẹni tó yẹ pé ẹ máa ń sọ fún wọn pé kí wọ́n tọ́jú tíkẹ́ẹ̀tì wọn torí pé òun ni wọ́n máa fi ń gba ẹ̀bù yìí so àwọn tó tọ́jú ẹ̀ dáadáa wọ́n gba ẹ̀. níbi tó dé yẹn ẹ jọ ṣe wà mẹ́ ṣe wà mẹ́. wọ́n fi wọ̀ mí tó yẹ pé ẹlòmíì ìgbà tí tíkẹ́ẹ̀tì. ẹnjìníà ṣe wà mẹ́. a máa sá kiri a máa dọ́ọ̀jì kiri ni kó má lè jà. ẹnjìníà. àní irú àwọn bẹ́ẹ̀ wọ́n ja ìjọba ló lè ní. and tí ìjọba dẹ̀ ń sọ fún wa pé àǹfààní táwọn rí lára wa pé kò ń ṣe díẹ̀ ó yẹ ká máa múrí ìjọba ìwú sí ni. lára nǹkan tíjọba sọ ni wípé wọ́n ní fẹ̀kàntẹ́lẹ̀ náà pé àwọn ṣe iṣẹ́ ìwádìí kan tó fi hàn gbangba wípé àwọn ẹ́jẹ̀ǹtì wọn tó ń bá wọn já tíkẹ́ẹ̀tì láwọn ìjọba ìbílẹ̀ káàkiri pé wọ́n fi kún iye tí ìjọba ní kí wọ́n máa gbà lọ́wọ́ àwọn ọlọ́kadà pé àwọn kan wà tí wọ́n já tíkẹ́ẹ̀tì 400 500 tẹ́lẹ̀. ẹ ṣe rí irú ó ṣẹlẹ̀ lọ́wọ́ ó ṣẹlẹ̀ lákùngbá nígbà yẹn tó yẹ pé ìgbà táwọn já 150 táwọn kan ti ń já 400 tó ti ń já 500. ìjọba ni wọ́n ṣèwádìí. wọ́n ṣèwádìí ẹ even nínú meeting wọ́n pe àwọn tó ń já yẹn nígbà yẹn wọ́n pe wọ́n dúró. ṣé kò dé Ondo West ń bí ni. kò dé bí o ẹ̀yìn kì í fi kún. Ọlọ́run má jẹ́. because mo bá àwọn ọlọ́kadà mélòó kan sọ̀rọ̀ lánàá èmi náà jáde mo béèrè lọ́wọ́ pé èlò lẹ tiẹ̀ ń já tíkẹ́ẹ̀tì gan presently wọ́n ní 150. even kálọ́wọ̀n mi ni ìgbà tí wọ́n ti sọ yìí àìmọye àwọn tó ń wá tẹ́pọ̀ wọ́n ti ń fọ́ wọn bọ́ọ̀sì ní 500 mo dẹ̀ ń sọ fún ìwọ tó bá gba 500 that until when that 500 ticket out kò mọ̀ pé òòrà kò bá he nìyẹn bẹ́ẹ̀ ni o but tí tíkẹ́ẹ̀tì 500 yẹn tó ń print 500 tó bá ti jáde kẹ́lẹ̀ wá wo o níbi tíjọba ìtàn lójú àánú dé o wọ́n ti kọ́kọ́ wò tẹ́lẹ̀ pé wọ́n ti gbé tíkẹ́ẹ̀tì 700 lọ́gbé sí àwa gan ti sọ lórí 700 ní bọ̀ àmọ́ngbà tó yá ẹni tó wà ní ìkíà kínní ó lóun sùn ó lóun sọ fún un pé kó má jẹ́ kó kọjá
500 naira kọ́ má yẹ kó kọjá 500 naira wọ́n ti print 700 ọjọ́ yẹn gangan ló fẹ́ kó tíkẹ́ẹ̀tì yẹn jáde ṣe mọ̀ pé ó láti dá padà pé kọ́ lọ gbé sí 500 naira padà òun lẹ ṣe rí tí tíkẹ́ẹ̀tì yẹn tí ò tí ì jáde tí ò fi dé because wọ́n kọ́kọ́ wéèsì gbogbo ilé tó ṣe 700 yẹn wọ́n ṣe wà ní pé kọ́ lọ gbé sí 500 because nígbà Èkìtì ló kéré jù tó lóòjù bí 850 lọ́njà so wọ́n wá ní pé kán gbé ti bí sí 700 bọ̀ tìgbà tó wo bíńdà pé èèyàn Ọlọ́run lọ̀gá yẹn ó ní nǹkan tó lọ́run sọ fún un yẹn pé kó má kọjá 500 naira kó láti ní kán káńsù gbogbo ilé tí wọ́n ti lọ tẹ̀ wá yẹn kó lọ ṣe 500 naira jáde nǹkan tó dá iṣẹ́ yẹn dúró di wákàtí yẹn ni. ẹ ṣeun alága wa ọ̀gbẹ́ni Alọ́ba ẹ ṣeun ṣe fún àwọn àlàyé tẹ̀ ń ṣe fún wa lórí ètò ìdí náà nù tá a fi gbé yín wá pé kẹ́ wá fúnra yín bá àwọn èèyàn sọ̀rọ̀ wọ́n ṣà ń pè wọ́n ṣé wàá bẹ̀. àdúpẹ́ tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ lẹ́nu alága ọlọ́kadà yẹn ṣùgbọ́n àwọn kókó kọ̀ọ̀kan wà ńbẹ̀ tí mo fẹ́ kí a tún dìmú nínú àwọn kókó tí ẹ ti gbọ́ lẹ́nu ọlọ́kadà ìyẹn olórí wọn. ó ní ìjọba appreciate páwọn ọlọ́kadà ń já tíkẹ́ẹ̀tì pé lára owó tíkẹ́ẹ̀tì tí wọ́n ń já ó dárúkọ ibì kan lọ́nà airport road lákùrẹ́ pé wọ́n fi ṣọ̀nà ńbẹ̀. ṣé owó tíkẹ́ẹ̀tì àkúrẹ́ nìkan ni wọ́n fi ṣọ̀nà lákùrẹ́ ni àbí owó tíkẹ́ẹ̀tì Ondo State DO ni wọ́n fi ṣe ọ̀nà sákùrẹ́? tó bá jẹ́ owó tíkẹ́ẹ̀tì tàkúrẹ́ nìkan tí wọ́n ra gbà lọ́wọ́ ọlọ́kadà àtonímọ́rúwá àkúrẹ́ nìkan ni wọ́n fi ṣọ̀nà ńbẹ̀ àbá ló dáa. ṣùgbọ́n ṣé kìí ṣe gbogbo owó tíkẹ́ẹ̀tì wọ́n gbà lọ́wọ́ àwọn ọlọ́kadà àtonímọ́rúwá l'Ondo State ni wọ́n fi ṣe ọ̀nà lákùrẹ́? tó bá jẹ́ pé gbogbo owó tíkẹ́ẹ̀tì tí wọ́n gbà lọ́wọ́ ọlọ́kadà àti mọ́rúwá l'Ondo State ni wọ́n fi ṣe ọ̀nà lákùrẹ́ á jẹ́ pé ní tí ò dáa ni. ara tá à ń wí nínú ètò ìṣèjọba tí ò nítumọ̀ nìyí. báwo lẹ ṣe gba owó tíkẹ́ẹ̀tì l'Ondo West Ondo East tẹ́ ẹ lọ fi ṣe ọ̀nà lákùrẹ́ tọ́nà Ondo West East tó pawó yẹn fún yóò rẹ̀ dáa tẹ́ ẹ̀ dẹ̀ ṣe. torí ọlọ́kadà tó ń sọ̀rọ̀ yọmú Ondo ní o àwọn ọ̀nà tọ́kadà ń gbà káàkiri l'Ondo yìí l'Ondo táwa wà yìí àwọn ọ̀nà wọn yẹn ò dá o páńpẹ́ kú ni àwọn ọ̀nà yẹn ó ṣeé ṣe á tún wá fi ṣe program pé ẹ wo olùtọ́lọ́kadà kan ti ń sọ̀rọ̀ ńgbà kan ẹ wo àwọn ọ̀nà ibẹ̀ tí ò dáa tó dẹ̀ jẹ́ pé àwọn ọ̀nà tẹ́sẹ̀ ń gbabẹ̀ tí mọ́tò ń gbabẹ̀ ní gbogbo ìgbà ni kódà àwọn olóṣèlú ń gbabẹ̀ nílùú Ondo tí ò sì dáa ó pọ̀ àkàkà tán ni. ó tún mẹ́nu bà ó ní wọ́n máa ń yí koto lọ́dọọdún wọ́n máa ń gbé ráìsì wọ́n máa ń gbé ọ̀kadà nígbà tí ọlọ́kadà bí 50,000 tí wọ́n bá dá owó jọ sọ́wọ́ ìjọba fún ọdún kan tẹ wálẹ̀ yí koto lọ́dún kan ọlọ́kadà kan ẹyọ kan ṣoṣo ó wá jẹ mọ́ṣínì ẹyọ kan ọlọ́kadà mẹ́ta wọ́n gbé báàgì ráìsì kọ̀ọ̀kan lọlé. ẹ jọ̀ọ́ àwọn ọlọ́kadà tó kù bíi almost 49,000 plus tó kù àwọn wá lọlé lọ́wọ́ òfo tọ́dẹ̀ jọ ń já tíkẹ́ẹ̀tì. ẹ jọ̀ọ́ ṣé wọ́n ṣoore fún wọn báyẹn ni àbí wọ́n jẹ tí wọ́n máyé? ṣé bá níjọba pín ire láre la fẹ́ ṣe ni? ibà la fẹ́ ṣòótọ́ ni? ibà la fẹ́ darí àwùjọ gẹ́gẹ́ bó ṣe tọ́ àti bó ti yẹ ni? kí ló wá dé tó jẹ́ pé ẹ wá yin àwọn kan ní pọ̀sí? ó fi hàn pé olórí ọlọ́kadà tó ń sọ̀rọ̀ yìí òun gangan pẹ̀lú ìwà bàjẹ́ tó ń da àwọn ọlọ́kadà ẹgbẹ́ ẹ̀ tó kù tó ń dà wọ́n láàmú òun gangan lẹ̀dí àpò pọ̀ nínú gbogbo ọ̀rọ̀ tó sọ báyìí ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ tó sọ pátá ọ̀rọ̀ tí ò mú ìlọsíwájú bá ìlú ni. ìdí tá a fi máa sọ̀rọ̀ ni pé àtàwùsà àti Ìgbò àti Yorùbá àti Fúlàní lájọ lọ́wọ́ nu wàhálà tó ń ṣẹlẹ̀ nílùú jù báyìí lọ. lórí ètò fún ti tòní bákan náà ẹ pàdé mi ọmọ yín àbúrò yín lórí àkọ́tún ètò mi lórí ọ̀rọ̀ tó ń lọ. èmi ọmọ yín àbúrò yín náà ni Comrade Quadri Ọláwálé tó ń dágbére fún yín. ó dàbọ̀ ẹ ṣeun.